wọ̀ tutù wá sáyé o Roselyn Eboye aya Isaac sẹ́wọ̀n ní bá wí o aya wọn lẹ́dọ̀ òní ti sọjọ́ kẹsàn-án oṣù kọkànlá on the 9th of November ń lọ́jọ́ ìbí rẹ ọmọ ọlọ́jọ́ ìbí ẹ ó ṣe púpọ̀ rẹ̀ láyé lórúkọ Jésù lókè pẹ̀ Roselyn ọmọ wọn lábẹ́ òkúta ọmọ ọlọ́jọ́ ìbí o mo fẹ́ kó o mọ̀ pé bí èèyàn bá ń bẹ lókè pẹ̀ kó dúpẹ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú mélòó la fẹ́ kà nínú eyín adípèlé náà ọ̀pọ̀ lájọ bíi lọ́jọ́ kan náà tán ò sí láyé mọ́ orí ọ̀fẹ́ lẹ́dùnmáre lẹ́mọ̀ kúkú ní tẹ́ fi wà lókè pẹ̀tò ní ẹgbẹ́ ayé Jésù lókè ọmọ ọlọ́jọ́ ìbí o Roselyn Eboye ńlẹ́ aya Isaac aya wọn lẹ́dọ́ yé ń wá tọ́ra kọ́mọ́rẹ́lẹ́ bàbá rẹ ọmọ wọn ẹ̀gbọ́n ọmọ Lísàbí ọmọ gbogbo àkàlà ọmọ eríjogún ọlá o ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ arídìí ògo lójú ogun kíná bá bá rẹ láròyìn ogun bára fàgbẹ̀ kò sóhun tí wọ́n ń ṣe ní Mẹ́kà tí wọn ò kí ṣe lẹ́gbàá aláké o Roselyn ọmọ ọlọ́jọ́ ìbí o wọ́n mú sẹ̀mí ní Mẹ́kà omi odògùn lẹ́yìn mú lẹ́gbàá aláké wọ́n ń gàràfà ní Mẹ́kà òkè Olúmọ lẹ́yìn gùn lẹ́gbàá aláké o wọ́n bí ọláké ogbólẹ́nu bí ajata wọ́n bí onígbàkúrà ogbólóhùn bí ọ̀jẹ̀ Roselyn Eboye ọmọ ọlọ́jọ́ ìbí o aya wọn lẹ́dọ́ ẹjẹ́ tó wá tara kánmọ́dé ilé ọkọ rẹ̀ lẹ́sẹ̀ kan ẹ̀dọ́ ọmọ àdólà ọmọ àdólarin ẹ̀dọ́ ọmọ alọ́mọ anú bí yédéyédé mo ṣe gbọ́ wípé ẹni tí ẹ̀dọ́ bá fọ́ ọ́bà tí ọ̀bá lóyún kólu rẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó wà nǹkan ṣe sí ni ọmọ alọ́mọ anú bí yédéyédé ìbejì bí ìbẹ̀rìn ń bẹ nínú ẹ̀dọ́ ó ń bẹ níbẹ̀ níbàbí ọmọ asọ́gbọ́dilé ọmọ asọ̀pẹ́ dìgboro mo ṣe gbọ́ pé wọ́n tún lọ́ máa sọ ọ̀tàn dọ́jà ọmọ ọlọ́jọ́ ìbí o ilé ọkọ rẹ̀ ni mo sáré yà lẹ́sẹ̀ kan ẹ bá mi sọ fún Isaac ọkọ ọlọ́jọ́ ìbí kó a máa sanwó aya rẹ̀ lẹ́sẹ̀ kan ní ọmọ ọlọ́jọ́ ìbí láṣọ ọlọ́mọ ọba ò ní ṣòfò dànù ta ló ní máa pariwo rẹ̀ léwì káyé gbọ́ o Bíọ́lá ló pè mí o Tọ́lá ní Bíọ́lá ló pè mí tó ní kí n máa pariwo ẹ̀ lọ́nà kankan kó mọ̀ mi gbogbo ìlú títì ọmọ ọlọ́jọ́ ìbí láṣẹ ọlọ́run ọba ò ní ṣiṣẹ́ àṣeyí ṣàmọ́dún ọ̀yá bá mi ṣàmì ẹ̀. bàbá gbọ́ pẹ́ mi gbà mo wà láàyè bàbá gbọ́ pẹ́ mi gbà mo wà láàyè o òkú mi kò lè yọ o òkú mi kò lè yọ o bàbá Roselyn Eboye ọmọ ọlọ́jọ́ ìbí November 9 Roselyn aya Isaac lẹ́dọ́ ọmọ wọn lábẹ́ òkúta ló ṣọjọ́ ìbí lónìí bàbá gbọ́ pẹ́ mi gbà mo wà láàyè bàbá gbọ́ pẹ́ mi gbà mo wà láàyè o òkú mi kò lè yọ o òkú mi kò lè yọ o bàbá bí mo kú yan Ọlọ́run kò ní jẹ yán o bí mo roka Ọlọ́run mi ò ní jàmọ̀lá bí mo ṣe ráìsì Ọlọ́run mi ò ní jẹ o olóríire nìyàn ni Roselyn baby olóríire nìyàn ni Roselyn baby ọmọ olóríire tó ṣọjọ́ ìbí lónìí aya Eboye tó ṣọjọ́ ìbí o òní lọ́jọ́ ìbí rẹ̀ mo ṣe bá ẹ̀yọ̀ happy birthday olóríire nìyàn ni Roselyn baby olóríire nìyàn ni Roselyn baby òní lọ́jọ́ ìbí rẹ̀ mo ṣe bá ẹ̀yọ̀ happy birthday. ó bá rí bá ìwọ lọ́pọ̀ yẹ ìwọ bí yẹ o ìwọ lọ́pọ̀ yẹ o Ọlọ́run ayọ̀ kò má sọ bábí rẹ̀ kò má sọ bábí Jésù kò má sọ bábí rẹ̀ láyé yí àti lọ́run
bàbá ló ṣaláàbò lórí rẹ̀ nígbà tí ó wà nínú o bàbá ló ṣaláàbò lórí rẹ̀. Rosalie baby o ẹ̀bóyè ló ṣọjọ́ ìbí November 9 o aya Ìsìkì ló ń ṣọjọ́ ìbí aya wọn lẹ́dọ̀ ọmọ wọn lábẹ́ òkúta o happy birthday to you olóríire nìyẹn ni Rosalie baby olóríire nìyẹn ni Rosalie baby ọmọ olóríire aya Ìsìkì o òní lọ́jọ́ ìbí rẹ̀ bó ṣe bá ẹ̀yọ̀ happy birthday. Rosalie ẹ̀wọ̀ye máa gbọ́ ọ̀pọ̀ lẹ́jọ́ ṣe kékeré ọ̀pọ̀ ló ti padà sọ́dọ̀ Ọlọ́run ọba ó bá dúpẹ́ Rosalie baby o wá aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọ̀pọ̀ lẹ́jọ́ ṣe kékeré ọ̀pọ̀ ló ti padà sọ́dọ̀ Ọlọ́run ọba ó bá dúpẹ́ Rosalie baby o wá aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹni bá mòrè rẹ̀ kójó ẹni bá mòrè rẹ̀ kójó èmi mòrè Ọlọ́run láyé mi o èmi mòrè rẹ̀ kójó ẹni bá mòrè rẹ̀ kójó ẹni bá mòrè rẹ̀ kójó èmi mòrè Ọlọ́run láyé mi o èmi mòrè rẹ̀ kójó ẹni bá mòrè rẹ̀ kójó ẹni bá mòrè rẹ̀ kójó èmi mòrè Ọlọ́run láyé mi o èmi mòrè rẹ̀ kójó. Confirm appreciation, congratulations.